Rọra wọ́n mi jọ. Wọ́n sàti gbogbo yìí. Fèyàn lè fún. Dọ́nà sọ́mọ̀ pé ìjọba ló wọ́n sá. Ọmọ ìlófin. Ìṣákì. Ọmọ ìlófin. Kí ló dé? Kí ló tẹ̀lé? Wọ́n yọjú wọ́n mi níbi tí mo ti ń wẹ̀ ni. Bí o tiẹ̀ respect ẹni tó wà nù àti o respect aṣọ ìjọba náà tó wà ń dra ìjà tó o fẹ́ fà á ya ni. Ìjọba ló ẹ ń yọjú omi tó ti ń wẹ̀ níṣẹ́ pà ń rọjú wo. Àyọjú wo ìmọ́tótó là ń ṣe. Kí ni ẹ̀yin? Wọléwọlé ni wa. À ń wo gbogbo kọ̀rọ̀, à ń wo gbogbo bẹ́ẹ̀. Àwọn kọ̀rọ̀ àwọn gbangba. Ṣùgbọ́n ṣe rí ọmọ yìí. Ẹ tó yà lọ wọlé wẹ̀. Ó commit offense. Holy center. Ó ti ṣe wàhálà wa tó láàárọ̀ yẹn. Ṣe rí ọmọ yìí. Ó commit offense. Nígbà tí a yẹ̀ wò, òun ló kọ́kọ́ wò. Ló bá ní no Síkírù. Ló ní kó wá ọ̀sá o. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀mi náà ṣe súnmọ́ pé kí n wò báyìí bẹ́ẹ̀ ni mo rí ọṣẹ tó fi ń wẹ̀ báyìí ìṣe ló ń wò wù ló ṣe ń wò wù ó wájú ọṣẹ àwọn àjàṣẹ kó lè dá ọmọ Nàìjíríà èyí tó ń fọṣẹ àjàṣẹ tó fi ń wẹ̀. ìyẹn nìkọ́kọ́ a rí àwọn ẹlẹgbẹ́ wọn kún gbòòrò bámúbámú débi wípé tọ́ bá ti ń fẹ́ ọṣẹ àjàṣẹ wẹ̀ báyìí apá kan báyìí ó máa pupa apá kan báyìí. ọmọ tàbí tẹlifíṣàn white and black. ṣùgbọ́n ìgbà tá a rí pé kí ni ọmọ yìí fi ń wà báyìí tó ń wó ṣù báyìí àwa ní ká lọ́wọ́ servant adé bá a bẹ́ẹ̀. abari mu ọmọ ìjẹ̀bi. ó jẹ̀bi ẹ̀sùn tá a fi kàn. bẹ́ẹ̀ ni ọṣẹ àjàṣẹ wẹ̀. fẹ́ ló wọléwọlé àǹdá ló ń sà. nípa wípé ẹ ń jẹ́ iṣẹ́ tíjọba rán yín pé kẹ́ máa tójú bọlé láì ṣe ẹran núrù pé ẹ̀yin wọléwọlé ẹ̀ ń wọlé títí ẹ̀ tún wá là ń wo ilé ìwẹ̀ ọmọ under 14 years. It is a pity for you. Yọjú wo ṣé ẹ rí bí? Ṣé ò rí bí? Àtàjẹ́ tiẹ̀. Ọṣẹ la kàn rí. Ọṣẹ la rí. Ẹ rí ojú ẹ̀. A rí ọṣẹ wá sí gbogbo. A rí ọṣẹ wá sí gbogbo. A rí ọṣẹ wá bí báyìí. Ìjọba ló ràn yín nìyẹn. Lára. Àkókò kọ lẹ́yìn. Ìjọba yà jẹ́. Ìjọba yà jẹ́.